Mo ṣáà mọ̀ pé ó di ọyàn mi méjèèjì papọ̀. Ó bẹ̀rẹ̀ sí mú bí ọmọ ìkókó. Bó ṣe ń fà mí lọ́yàn, ló ń mú ló ń dùn mí náà. Ó ṣáà ń fa ọyàn mi. Mò ń wò pé ohun bó ṣe ń mu ọyàn mi ló ń gbẹ́nu sí mi lábẹ́, ló ń ṣe gbogbo ẹ̀. Àǹtí Ṣeun bó ṣe ń ṣe lèmi náà ń dún, lèmi náà ń dún, ní gbogbo ẹ̀ ń dùn mọ́ mi. Lẹ́ẹ̀kan náà, mo kàn rántí ni pé ṣọ́ọ̀bù mo wà, kí ni mo wá ṣe ńlé? Ta ló wà lórí mi? Mo bá ní, Lágbájá, ìwọ ọmọkùnrin yìí, báwo mo sì lè délé? Mo sáré, mo rí pé ilé mi ni mo wà. Mo ní, Ọlọ́run ṣeun. Kí báwo mo ṣe tẹ̀lé débí? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣé wọ́n rán ẹ sí mi ni? Ṣé wọ́n rán ẹ sí mi ni ìwọ ọmọkùnrin yìí? Má ba ayé mi jẹ́. Ó ní, wọn ò rán mi sí ẹ. Mo wò pé tó yẹ pé nǹkan tí màá ṣe lélẹ̀ fún last day mi, tí inú mi á fi dùn, tí inú ẹ á fi dùn, kí n ṣe. Ó sọ pé ò fẹ́ mi mọ́. Bẹ́ẹ̀ ni, èmi náà má wò bẹ́ẹ̀. Kí ni mo kọ́kọ́ fún ẹ o? Mo bẹ̀ ẹ́ náà ló fi tẹ̀lé mi wá. Ó bẹ̀ mí kankan ó dùn ọkọ fún mi ní. Ó ti bá mi lájọṣepọ̀ gírí. Ó ní, òun ò ṣe kọ́kọ́ fún ẹsẹ̀. Òótọ́ mo bẹ̀ ẹ́ lájọṣepọ̀. Ìfẹ́ ni mo ní sí ẹ. Òun náà ṣàmọ̀ pé mi gbọdọ̀ múnú ẹ dùn. Gbọdọ̀ tí máa ti múnú ẹ dùn pé nǹkan ọ̀tá mi á máa bàjẹ́. Mo dẹ̀ wá múnú ẹ dùn ni. Jẹ́ kó bàjẹ́ wọn ò tiẹ̀ mind. Òun náà ti mọ̀ pé days òun are numbers lórí ilẹ̀ yìí. So òun ò ní wàhálà. Òun fẹ́ mú inú ẹ dùn. Sọ pé the last day tó máa ṣe nìyẹn, tó máa fi kú, òun á ṣe. Ọmọkùnrin mi ò gbà ẹ́ gbọ́ o. Mo ṣe pé mi ò gbà ẹ́ gbọ́. Ó ṣe tẹnu bọ̀ mí lẹ́nu. Èmi náà ti miss ẹ Àǹtí Ṣeun. Ìgbà tí mo ti ní ìbálòpọ̀ papọ̀ last ni. Ọkùnrin ò kí n toast òun. Tẹ́ bá rí òun, ẹ máa rò bóyá òun dàbí òun ò tiẹ̀ gbọdọ̀ sọ̀rọ̀. Ṣé rí òun báyìí? Ó ní kó má worry. Òun náà dẹ̀ pa gbogbo ẹ̀ tì. Òun dẹ̀ gbà. Wọ́n bó lájọṣepọ̀. Ó gbẹnu bọ̀ òun lẹ́nu. Ó ṣe ń lá abẹ́ òun ló ń mu ọyàn òun. Tóun náà sì mọ̀ pé òun ní ìbálòpọ̀. Bó ṣe ń ṣe ló ń bóun sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bóun sọ ń wọnú ọkàn òun lọ. Ìtùnú jọ̀ọ́ má bínú sí mi. Mo mọ̀ pé mo ti ṣe. Mi ò fẹ́ ṣe nǹkan yìí o. Àǹtí ẹ ló ní kí n ṣe. Pé kí n ṣáà máa tọ́jú ẹ. Ìtùnú mo nífẹ̀ẹ́. Mi ò sì pọ̀ kí n kú nítorí tiẹ̀. Kò sọ fún mi pé o dáríjì mi Ìtùnú. Ìtùnú dáríjì mi torí mo nífẹ̀ẹ́. Ìtùnú kò sí nǹkan tí mo ò lè ṣe nítorí tiẹ̀. Ìtùnú jọ̀ọ́ dáríjì mi. Mo ti dáríjì ẹ. Òkú jẹ́ ikú. Ọlọ́run jẹ́ kí anybody kú láàrin wa. Èmi náà ti mọ pàǹtí mi ní ọ̀dàdá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Àmọ́ Ọlọ́run ò ní jẹ́ kí ẹnì kankan kú. Mo mọ ibì kan tí màá mú ẹ lọ. Tí n bá mú ẹ débẹ̀, ìyá èwo ló mú mi débẹ̀ o? Ògbómọ̀ṣọ́ níbẹ̀. Ògbómọ̀ṣọ́. Ṣé o ti débẹ̀ rí ni? Mo ti débẹ̀ rí. Ó rí ní pé mo ti yàtọ̀. Tí bá ṣe bẹ̀ ni màá ti kú. Ìwọ náà má lọ́dọ̀ bàbá yẹn mọ́. Jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá Ògbómọ̀ṣọ́ yìí. Wọ́n mọ nǹkan tó máa ṣe fún ẹ. Àwọn nǹkan tó ti ní ìyẹn máa wà ńbẹ̀. Ó ní yé máa lọ jẹ nǹkan tó ń jẹ mọ́. Èmi náà ò ní lọ máa jẹ kóru mọ́. Mi ò ní máa jẹ kóru, yóò ti sú mi. Tó pé bàbá Ògbómọ̀ṣọ́ ti fẹ́ mú mi lọ. Kò sí wàhálà. Àmọ́ Ìtùnú, wọ́n jẹ́ kí n lọ kú dànù. Má sọ bẹ́ẹ̀ mọ́. Gbogbo ìgbà yìí, ó ti bá mi lájọṣepọ̀ tán. Ara mi ti le. Inú mi ti dùn. Ṣé mi ò mọ̀ bóyá experience ẹ̀ rí Àǹtí Ṣeun. Kí èèyàn mọ́ ní ìbálòpọ̀ bí ọdún méjì. Kí èèyàn wá jàfẹ́ ní ọjọ́ kan. Mo bá rẹ̀ ṣe máa ṣe. Táre a máa ṣe bẹ́ẹ̀ ni púpọ̀. A máa ṣe gírígírí. Bẹ́ẹ̀ lára òun ṣe ń ṣe òun. Tóun ṣe báyìí.
òun mọ nǹkan tó lò sẹ́ gbogbo ọ̀rọ̀ àṣírí bóyá ọmọ bí ìyá ìwé ṣe gbé òun lọ sọ́dọ̀ wòlíì kan olùṣọ́ kan tó wà ń bẹ̀ bóyá olùṣọ́ yẹn ṣe bọ́n sọ́dọ̀ bàbá Ògbómọ̀ṣọ́ bí bàbá Ògbómọ̀ṣọ́ ṣe nǹkan só fóun gbogbo nǹkan tó ṣe fóun everything lòun kà fún ọkọ òun àti ṣeun bá ní ẹ kó máa lọ lé ńgbà náà tó máa jẹ́ kó ilẹ̀ tó mú ní rárá o mi lè kúrò ní kọjá àti súnmí báyìí bá dàrọ̀ làkà máa lóyún rárá wọn ní òkè máa tẹ̀lé lọ sílé bá dàrọ̀ là látọ̀dọ̀ ẹ̀ ká máa gbọ̀dọ̀ ẹ lọ jẹ́ ń pé mọ́mì gan mọ́ bí báyìí o ẹ̀yìn ìtọ́jú ọmọ bí ìyá ìwé nìkan ló mọ bí o bóyá pé mọ́mì ẹ̀ ó sọ pé wà tí ìwé fẹ́ jáde rárá náà pé wọ́n sọ fún wọn pé tó bá dàrọ̀ là pé wà tí ìwé jọ ń jáde lọ tó máa nù ok gbàgbọ́ ẹ ló mú ìrìn èmi àti ìwé àfẹ́jọ jáde ṣe lálẹ́ ilẹ̀ ti ṣú àwọn èèyàn mi ni mo ní kó jẹ́ kí wọ́n mọ ibi tó ń gbé ó jẹ́ kí n mọ̀ bẹ̀ wọ́n ní ìyá ìwé mọ̀ bẹ̀ ìyá ìwé chọ́ọ̀chì yẹn chọ́ọ̀chì àwọn ọkọ ẹ̀ rárá o wọn ṣèyàn bẹ́ẹ̀ o ìyá ìwé mọ̀ bẹ̀ so ọ̀dọ̀ wọn ni màá lálẹ́ nísìnyí máa lọ sùn bẹ̀ tó bá dàrọ̀ ọ̀la à ń lọ s'Ógbómọ̀ṣọ́ wọ́n ní ok tó bá máa ti ń bọ̀ máa gbọ́dọ̀ yín màá mú yín wá síbí ó ní mẹ́rin ní ok ó ní àákò ti fún un ó ní òbírí ọmọ ẹni ó wọ̀ dáadáa ṣé o fẹ́ bá sọ̀rọ̀ ní rárá ẹ̀ kọ́ mọ̀ kò mọ̀ ní ìbáyìí ẹdún nǹkan tí mo ṣe mọ́mí náà ti mọ nǹkan tí mo ṣe mo sọ fún wọn bọ́ mi sọ fún wọn délẹ̀ bẹ́yẹn kò sí wọn kó máa ń jẹ àwọn kan mi sọ fún wọn délẹ̀ ṣo tí ń bínú ni mi bínú mi sọ pé ó ṣe sọ fún wọn mi sọ pé ó ṣe sọ fún mo kàn fẹ́ mọ̀ pé ṣé mọ́mí náà mọ̀ pé a máa ń ṣe nǹkan yẹn mo ní mọ́mí mọ̀ bọ́ mi sọ fún wọn délẹ̀ báwo wà ní báyìí ó ní ọmọ tó máa ṣe ó máa pa fóònù mi fóònù ẹ̀ ni àbí ó pa location fóònù ẹ̀ káwọn kọjọ́ mi ló wà àti ṣe bó ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń dùn létí mi ní iṣẹ́ kò sí tó korò létí mi ìgbà tí wọ́n máa ṣe lọ́lọ́lọ́rẹ́ látúkì sí mi náà wá mo ti mí ìṣe gan ọjọ́ òdu sì yẹ fún mi gbẹ̀yìn tí mo ti lọ ń jẹ nǹkan tí mò ń jẹ yìí going to 10 years báyìí kò ṣe bẹ́ẹ̀ fún mi rí ẹ wo èjì 10 years going to 10 years kí mo ṣe máa rí ló bá kí sí mi lọ́rùn á tún máa lá mi lọ́rùn á dì mí wá ìyàwó mi wọ́n máa lọ ṣe irun ẹ̀ padà ní wo bí mo ṣe gé etí wa ó kí ara ò lè gé irun o wọ́n máa ṣe irun ẹ̀ padà wọ́n máa fáìn padà wo mi kò sáré kiri mú owó mi sáré mú kí láǹfààní owó téèyàn ní tí ò ní fọkànbalẹ̀ kí láǹfààní owó téèyàn ní sọ́kọ tí ìyàwó yìí ò lè tí inú ìyàwó yìí ò dùn ní òun bá sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n bá ní kó òun pa fóònù òun bá pa fóònù wọn àti ṣeun àbájọ lọ pé kí àwọn ìmá fi mọ̀ pé ọ̀dọ̀ òun ni mo wà àlọ́sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ló máa pe àwọn mọ́mí ẹ̀ ló máa bá àwọn mọ́mí ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti gbé ẹ̀bọ́ ògbómọ̀ṣọ́ pé dájú Ògbómọ̀ṣọ́ wọ́n ti pè wọ́n tí wọ́n bá sọ wọn pé òun mi bọ̀ wọn ò ní gbà á kókò dàbí surprise fún wọn sọ àbá lè bẹ̀ wọ́n tó máa ní wọ́n máa lè má fẹ́ gbà ok mo ti gbọ́ ó ní òun bá múra ó ní bó ṣe fẹ́ bọ́ síta níbẹ̀ ọ̀nà òun kò ṣubú ni ó ní ṣubú tó ń ṣubú yẹn ṣubú tó ń fọwọ́ bó òun fọwọ́ bó òun fẹsẹ̀ rọ ọrùn ẹsẹ̀ ń rọ òun dẹ̀ fọwọ́ bó òun ní ó ṣe pé pẹ̀lẹ́ ló mú ọkọ̀ ẹ̀ ló mú òun fi clean lẹ́sẹ̀ òun ló ń bó òun lẹ́sẹ̀ òun ló ń ṣe gbogbo ẹ̀ ó ní wọ́n pé ọmọkùnrin yìí ó ti change ló wá fún kí ó wá ń dán ó fún òun ṣẹ̀ṣẹ̀ òun dáadáa ló bá ní pẹ̀lẹ́ ó kì í jẹ́ ká lọ sí ibi tí wàá ti ra òun ó ní àbájọ lẹ̀ ó ní òun wá wà nínú mọ́tò ó ní mọ́tò ẹ̀ tó òun wá wà ló wá ní pé kóun dúró pé kóun wá rògùn wá pé òun máa explain fún wọn ó sì jẹ́ pé kó máa stress ara wọn kó ṣàtúrò sínú mọ́tò ó lóun bá dúró ó ní mọ́tò tó òun wá dúró sí yẹn lòun wá pàdé èèyàn kan ó dára church àwọn náà ni tó mọ̀ wọn ó dẹ̀ wọ́n mọ́tò ọkọ̀ wọn á rí wọn á kí wọn wọn á ní ẹ̀kọ́jọ́ mẹ́ta pé ẹ̀kọ́jọ́ mẹ́ta láti ẹ̀ wá church òun ní àwọn ò sí nílé ni wọn ní àdáàdì yín kọ́ àwọn àwọn wà níbi pharmacy yẹn wọn lọ bọ́ òun ra oògùn pé òun fẹsẹ̀ rọ wọn á ní òkè ẹ pẹ̀lẹ́ o pé òun náà lọ síbi pharmacy yẹn so òun á lọ síbi pharmacy yẹn bóyá ó ra ń bẹ̀ òun ò mọ̀ bóyá àwọn ìríra ń bẹ̀ òun ò mọ̀ ó ní ìgbà tó kọ òun dé òun ò sọ fún pé òun rí èèyàn kan àbẹ́ntì òun kò nídìí kó wọn ro ẹjọ́ yẹn òun ṣàjókòó ìwé yẹn náà bó wọn jọ pé ó ga ọ àrí ṣọ́ọ̀ṣì àṣekínní kan àgbà tí ìyàwó ọkọ yìí náà tún kú àṣegbà àríyàn àṣegbà kan ìpẹ̀lẹ́ sọ àwọn jọ sọ̀rọ̀ for long ìyẹn sọ̀rọ̀ fún bọ́kọ òun ṣe ń fẹ́ àwọn èèyàn ṣọ́ọ̀ṣì ó yẹ ṣe gbà kan bọ́yẹn ṣe bọ́kọ òun ó ṣe ṣàṣọ fún un ní ọkọ òun wà ní àwọn jọwá náà ni
pé wọ́n wà ní pharmacy wọ́n ní ok o wà lọ òun á fi lọ